Well, I was born to rule. I was born to serve. Yes, sir. This KOIKIMEDIA on show. Sir, láti rí bí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó jẹ́ abẹ́bẹ̀ ni pé ẹjọ́ sàkí lórúkọ yín sà. Orúkọ tèmi ni Ibrahim Sunday Asawi. Láti gbòdì sà. Láti gbọ́ wá. Ebi odò ọwá ìpínlẹ̀ ni wọ́n kà wọ́n mọ́ ilẹ̀ Haúsá. Ara o, wọ́n lè sọ bẹ́ẹ̀ tó kò rí bẹ́ẹ̀. Ṣé kí lẹ rò lórí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ń gbọ́ yìí? Nígbà wo náà ni pé àwọn tó jẹ́ agbátẹrù rẹ̀ pé à ń gbàdúrà fún ọkọ̀ náà jẹ́ kásà sí yọrí sí rẹ̀. Torí inú wa dùn sí i. Ẹ nífẹ̀ẹ́ sí Yorùbá nation. Bẹ́ẹ̀ ni tó ọmọ Yorùbá tàtàlà wa. Ìjẹ́ yìí náà irú páwo lẹ lè kó nípa bẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá nation òtítọ́ ló jẹ́. À ń mobilize àwọn èèyàn á jẹ́ kí àwọn èèyàn mọ̀ tó lọ. Bọ́dú mo rò pé ní ìsìn wọ́n ti ń pariwo pátì oríṣiríṣi pátì ló ti wà káàkiri bí tá à ń rí. Ṣé ẹ̀yin náà gbà wípé Yorùbá lè lọ àbí kò lè bọ́ sí? Pẹ̀lú ohun gbogbo pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe kò sí tí ó possible fún Olúwa. Bí èèyàn àwọn kan lè mọ ọ̀rọ̀ pé kò ṣeé ṣe but àwa gbàgbọ́ ní tiwa pé kò ṣeé ṣe. Àní ní ìsìn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pariwo ìbò 2023 presidential. Báwo lẹ́yìn náà ti rí sí? Kí ni fíìmù yín lórí ẹ̀ bọ́n ṣe ń bá lọ yìí? Fíìmù náà ni pé wọ́n tara wọn jẹ náà ni irọ́ ń parọ́ fúnra wọn. Irọ́ ń gbé lọ́rọ́. Báyìí gẹ́gẹ́ ti wá báyìí ẹ wá báyìí ni tí àfiṣe olórí Kristẹni ní Yorùbá land. Ohun tí a sì nídìí lọ́wọ́ yìí náà ni wípé petition tá à ń sign láti bọ́ lọ́wọ́ oko ẹrú 5 million. Ìgbòho iṣẹ́ náà ti bá wọn sign yẹn. Àti bá wọn sign yẹn o. Torí petition yẹn gangan 5 million yẹn òun la need báyìí lọ́wọ́lọ́wọ́. Ṣé mọ̀ pé ìyàwó Abíọ́lá òun ló wá gbé kínní lérí. So nítorí náà petition yẹn la need gangan báyìí. Tí a bá rí àwọn ènìyàn tí ò tí ì sign lọ́dọ̀ yìí àfẹ́ fi àkókò ìrọ̀ yìí kẹ́ bá wa kó wọn jọ. Ohun tá a dẹ̀ nídìí lọ́wọ́ wọn ni pé orúkọ wọn, fóònù nọ́mbà wọn. Tẹ́ bá kóra yín jọ ní ibi tẹ́ ti wá, a wà síbẹ̀ láti wá ẹ̀láìtì àwọn èèyàn wọ̀nyí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣe nádì. Wọ́n ti béèrè ìbéèrè ní ọ̀pọ̀lọpọ̀ la sì ti gbọ́ ìbéèrè látẹnu bàbá wa Prophet Gegeoju àrólé Babalọ́lá. Bákan náà èmi náà ní ìbéèrè gẹ́gẹ́ bí aṣojú KOIKIMEDIA níbí. Wọ́n ní wípé kí nìkan náà pàtó tó gbé yín wá rí bàbá wa Gegeoju? Àwọn tó gbé wa wá náà ni pé nígbà tó a gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn láti bọ́ lóko ẹrú, inú wa náà dùn sí torí àwa náà a rí fìrífìrí ohun tó ń lọ lórílẹ̀‐èdè pé Yorùbá Haúsá ti sọ wá di ẹrú sàn. Tẹ́jọ́ ń yé mi ni wípé èrèdí tí ẹ fi wá rí bàbá wa ni pé Yorùbá àwọn Haúsá ti sọ Yorùbá di ẹrú. A sì fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú, a fẹ́ lọ sí ilẹ̀ òmìnira wa. Ṣùgbọ́n bàbá gẹ́gẹ́ bí àgbà ṣẹ́mọ̀ ẹ̀yin ti ní onírúurú ìrírí síwájú. Ìbéèrè mi ni wípé ǹjẹ́
àti gba Yorùbá nation yìí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yóò rọrùn àti pé ṣé kò ní mógun dání. Ohun tí àwọn tí ó ṣagbátẹrù ọ̀rọ̀ yẹ wọn ló lè sọ dítèsì ẹ̀rín yẹ so à ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ kó mógun dání. Àmín. Àdúrà wa náà ṣé yóò wọ́n sì ti ẹ̀yọ ẹ lẹ́nu tí àwọn Fúlàní ẹ̀ ti ẹ̀yọ ẹ lẹ́nu ló kó ládùúgbò bí àwọn ẹ̀yọ bàbá ẹ̀yin náà sọ̀rọ̀ àwọn nìkan ló ń sọ̀rọ̀. bó bá jẹ́ pé ìbéèrè tí ẹ béèrè tó bá jẹ́ pé ẹkún ni mo fi dáhùn ni ẹ bá mọ̀ pé ọkàn yọ wá lẹ́nu. Ilẹ̀ Ìdọ̀fin àwa ti ń dáko ó ti tó ọdún 5 báyìí tí a ti ń ra ìbọ̀ jẹ. bẹ́ẹ̀ lè dákú bẹ́ẹ̀ mọ́. mo ti rí ọdún ó ti tọ́dún 3 gbáko báyìí 1 2 3 orí ilẹ̀ tí mo sọ mo fojú náà wò báyìí tó jẹ́ pé kò sọ ọdún tí mi gbẹ at least 10,000 ẹ̀gẹ́ tó jẹ́ pé tó bá ti dàgbà báyìí máa parí ẹ̀ tó jẹ́ pé ebè kan báyìí ò ní rí. ẹ̀yin ará wa lókè òkun ẹ̀ ń gbọ́ wa báyìí o ara àwọn èèyàn tó bá jẹ́ kó lòun fi dá wa lóhùn ó làbámọ̀ ẹ̀kọ́ kan wọn ní ẹ̀ bá kọ 10,000 ebè tí ò lẹ́gẹ̀ẹ́ mú bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí i pàápàá jùlọ afẹ́fẹ́ tó ràn wá lọ́wọ́ nírú àwọn èèyàn ọ̀bá wọ̀nyí bá a ṣe máa mobilize wọn pẹ̀lú nǹkan táwọn náà lè fi rìn káàkiri orí oko tí wọ́n á lè jẹ́ kí àwọn ènìyàn tí ò mọ òtítọ́ kan mọ òtítọ́ ìyẹn la máa bẹ ẹ̀yin àwọn èèyàn wa. Mo kí KOIKIMEDIA, mo kí Yèyé Dára, mo kí Turkey Show, mo dẹ̀ kí ìyá Arelú àgbáyé Yèyé Títílayọ̀, mo kí yín o gbogbo yẹn kú iṣẹ́ o àròpọ̀ eré mo fi àkókò kí yín o gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń bẹ lókè òkun mo fi àkókò kí yín pé ẹ kú iṣẹ́ ẹ má jẹ́ ọ̀rẹ́ wa o wọ́n ní mo kí aláṣetì pé o kú iṣẹ́ mo gbàgbọ́ pé ilẹ̀ ìlérí tá a lọ ó láwọn ò níwájú yìí a ó débẹ̀ ẹ̀dẹ̀ tó kú ara fẹ́ra kù tí Lámídì ọba Ọ̀yọ́ tàbí ọlọ́yọ̀ fọ̀yọ́ ọba wa tó jẹ́ pé ó yẹ kó já síwájú wa láti sọ fún wa wípé Ọláàfin of Ọ̀yọ́ ẹ bá wa mo kí gbogbo wa pé àkó ara fẹ́ra kù ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé gbogbo ẹni tó bá láàní délẹ̀ lè rí ohun tọ́lọ̀ wí ni pé ó ní ilẹ̀ gbígbẹ lọ́rọ̀ tẹ́ gbé gbogbo wọn ilẹ̀ gbígbẹ náà máa gbé o ẹ bá mi sọ fún wọn àwọn èèyàn wa sọ̀rọ̀sọ̀rọ̀ ká connect láti mobilize àwọn èèyàn àwọn tá a lè lò a ní di phone láti lè máa fi ṣiṣẹ́ ètò iPhone àti àwọn nǹkan tí ó lè fún wa ní ìrìn àjò láti lọ mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ń ṣiṣẹ́ pẹ̀lú tọkàntọkàn lórúkọ Jésù àwùjọdélẹ̀ ìlérí wọn nífẹ̀ẹ́ jẹ́ ẹnikẹ́ni jẹ́ Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now. Thank you. Ọlọ́dẹ sọ yìí.